wàhálà wo tún rèé o ẹ̀yin èèyàn wa arákùnrin Dele Odule mà ló déédé jáde o láti wá sọ̀rọ̀ nípa àwọn ohun tí ó ń pòstì sórí Instagram lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí a ó ṣe mú wá fún yín lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Dele Odule. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé o kí ẹ gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ bàbá wa Dele Odule. Ṣàdédé ni bàbá wa jáde o nínú fídíò yìí tí àwọn àti Kamo state èyí tí wọ́n ṣe o ni wọ́n sọ wípé gbogbo post àwọn èyí tí àwọn ń post lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé ọmọ 200 level student kan òun ló serve àwọn ní breakfast. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ìgbẹ́nu tán o nítorí nínú fídíò náà ni Kamo ti béèrè lọ́wọ́ bàbá wa Dele Odule wípé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan nípa gbogbo post wọn lórí Instagram lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Níbẹ̀ náà ni bàbá wa Dele Odule ti dáhùn wípé ṣe ni ọmọ 200 level kan ó break heart àwọn ni o, wípé ní ọ̀gànjọ́ òru ṣàlódé break heart àwọn. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí mà wá lélẹ̀ o, ó mà gbẹ́nu tán o. Ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí bàbá Dele Odule tí wọ́n sọ ṣe eré lásán ni wọ́n ṣe ni tàbí òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ? Ẹ̀yin èèyàn wa nítorí post wọn lórí Instagram ni àwọn èèyàn ti ń wá àhesọ ọ̀rọ̀ lórí rẹ̀. Ẹ̀yin èèyàn wa bí bàbá wa Dele Odule sì jáde báyìí tí wọ́n sì sọ ọ̀rọ̀, ǹjẹ́ rò wípé òótọ́ ni tàbí eré lásán ni wọ́n ṣe? Tó ẹ̀yin èèyàn wa ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire ó dàbọ̀.